bí mo bá kú tán tí mo wà nínú sàárè, tí mo bá ti kú tán tí mo wà nínú sàárè báyìí, yẹ̀yẹ́ ni wọ́n máa fi ń ṣe. Yẹ̀yẹ́ ni wọ́n máa fi ń ṣe. Orin kọ̀lìntì ni wọ́n máa kọ, tí wọ́n máa jó, tí wọ́n máa sọ̀pàkọ́ lùkí báyìí, tí wọ́n máa ṣe báyìí. Wọ́n máa kọrin pé mo wí fún yín tó ẹ̀yin ilẹ̀ ò gbà o, kọ̀rọ̀nà tó dàrú ẹ̀yin ilẹ̀ ò gbà o, mo wí fún yín tó ẹ̀yin ilẹ̀ ò gbà o, ọmọ Nàìjà kọ̀rọ̀nà tó dàrú ẹ̀yin ilẹ̀ ò gbà o, a wí fún wọn tó àwọn náà ò gbà o. Ta ló ń sọ̀rọ̀ yìí? Èmi kọ́, ẹ gbọ́ nígbà ìròyìn bá wọra. A kú déédéé ìwé gbogbo ojú tó ń wò wá, etí tó ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnujọ TV, níbi tí ẹ ti máa ń gbọ́ ètò lọ́kan òjọ̀kan. A tún ti dé lóòrọ̀ yìí, ìròyìn la mú wá. Ìròyìn la mú wá. Ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn Daily Post, níbi tí bàbá Adéwọlé Adébáyọ̀ níbi tí ó ti ń sọ̀rọ̀. Ó ní ẹ wò ẹ̀yin ọmọ Nàìjíríà, àwí fún yín ẹ̀yin lẹ ò gbà, àwíwíwí asọsọsọ, alọ̀lọ̀lọ̀ nígbà tá à ń campaign a sọ fún yín wípé ẹ dìbò fún wa, tí a ní kẹ́ ẹ ṣe, tẹ́ ẹ bá ti ṣe tiwa àwa náà ó ṣe tiyín, ṣe lẹ́ẹ̀ máa yọ̀ bí èèrà inú tó wà nínú ṣúgà, ẹ sì máa yọ̀, ẹ máa yó bí aáyán tó wà nínú ṣáláńgá, ṣùgbọ́n ẹ kọ̀, ẹ ò ṣe bẹ́ẹ̀. A pè yín sí àkíyèsí wípé ẹ wò ẹgbẹ́ SDP ní kẹ́ ẹ dìbò fún, ṣùgbọ́n ẹ ní rárá, ẹ ní ẹ ò ní gbà. Ń rí ojú yín ti ń rí, ojú yín ti ń já báyìí. Ìbíta ní kó fẹ́ wa ṣùgbọ́n mù, ojú ló ń mọ́ wa ṣùgbọ́n mù. Kàkà kó ṣe tíá, ó lọ ṣaya sójà, lọ ṣaya sójà, yìnbọn yìnbọn, pàù ojú wọn á já, pàù ojú yín ń já, ojú yín ti wá ń já báyìí. Ẹ wò wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Bàbá Adébáyọ̀ yìí, Adéwọlé Adébáyọ̀, ó ní ẹ wò, ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni. Ó ní ṣe rí ìwà tí president tó wà ńbẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yẹn yìí, ìwà tó ń hù yìí, ó ní kì í ṣe ìwà inú tiẹ̀, àjogúnbá ìwà tó bá nínú ẹgbẹ́ yẹn ń ló ń hù báyìí, torí àjogúnbá ìwà tó bá ó ní yíyọ subsidy yẹn ní ọjọ́ tó débẹ̀ tó yọ subsidy kúrò tí epo di 520 naira. Ó ní ṣùgbọ́n ìwà inú tiẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kú sí wa báyìí. Ó ní by the time tó bá yọ àwọn ìwà yẹn jáde tán nínú àpò ẹ̀ báyìí, tó bá bẹ̀rẹ̀ sí ìhù sí wa, ó nígbà yẹn láṣẹ wàá mọ̀ lọ́nà pé àṣé a ti wọ ọkọ̀ táwọn ọmọ ibi tí ń gbé wa rè. Bàbá yìí ní ẹ wò lára ìwà ọ̀hún, ó ní pé àti ìlò oṣù méjì nínú ìjọba wọn, wọ́n ti fowó kún epo lẹ́ẹ̀mejì, wọ́n tún ti sọ epo di 630 naira, 700 naira per litre ní ibòmíì káàkiri bí a ṣe ń rà nìyẹn, ẹlòmíì ń tà ó lé jù bẹ́ẹ̀ lọ. Bàbá Adébáyọ̀ yìí, Adéwọlé Adébáyọ̀, ó ní ẹ wò, ó ní sẹ́mọ̀ pé kólókó yín ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ ẹ̀rọ oúnjẹ jẹ mọ́, ẹni tó fẹ́ wọ mọ́tò lọ́bì kan ò rí mọ́tò lọ mọ́. Nísìnyí ẹ wá wò, ẹ wo ìwà tí wọ́n yọ sí wa. Ó ní by the time tí wọ́n bá yọ ìwà yẹn tán jáde nínú àpò wọn sí wa, onígbà lásán mọ̀ wípé àṣà ò tí ì rí nǹkan kan, a sì máa rí nǹkan kan. Orin Wasiu Ayinde tó ní ẹ ò tí ì rí nǹkan kan, ẹ máa rí nǹkan kan, ẹ sì máa gbọ́ nǹkan kan. Onígbà yẹn la máa mọ̀ lọ́rọ̀ pé àṣé a sì máa rí nǹkan kan. Ó ní ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ju òjé lọ, nígbà yẹn lásán wàá mọ̀ pé àṣé ọmọ Nàìjíríà ṣáà ti rógun. Onígbà tó ní ẹ dìbò fún SDP, ẹni rárá, ẹ fà á ké kọ́rí fi jígà kọ́rùn. Ó ní ẹ wò ń sìn, wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa, ibi tí wọ́n bá wa dé a ò tí ì mọ̀. Ó ní ẹ wò bàbá pa á níjọ́ ní àná, bàbá yẹn ó ní tóun bá kú tán, pé tóun bá ti kú tó sì jẹ́ àwọn lẹ dìbò fún, kódà kóun ti kú kóun wà nínú sàárè báyìí. Ó ní bàbá yẹn sọ pé òun sì máa nà pàkọ́ sẹ́yìn báyìí, òun máa jó, òun máa kọrin kọ̀ ní ti pé mo wí fún wọn tó ẹ̀yin lẹ ò gbà o, kọ̀rọ̀nà tó dàrú ẹ̀yin lẹ ò gbà o, mo wí fún yín tó
ẹ̀yin lẹ ò gbà ó ọ̀rọ̀ náà wá ń dàrú o ẹ̀yin lẹ ò gbà ó. Ó ní ẹ wò ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ tí ì rí nǹkan kan. Ó ní by the time tí wọ́n bá máa yọ ìwà yẹn sí wa nígbà yẹn lẹ́sẹ̀ wá mọ̀ pé àṣì tó ń wà lẹ́yìn ọ̀fà ó jòjì lọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjà ẹ̀yin ọmọ Nàìjíríà. Ohun tó bá jẹ́ pé sílẹ̀ ní foresight ni sí ló yẹ kẹ́ ẹ mọ ẹgbẹ́ tó yẹ kẹ́ ẹ dìbò fún. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rí látẹnu Adéwọlé Adébáyọ̀ eléyìí tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP. Oníwàwí ẹlẹ́yìn ń sọ òbí tá a bára wa ní Nàìjà. Èmi kọ́ ni mo sọ, ìwé ìròyìn ló sọ, Daily Post, ẹ lọ wo bẹ̀ ẹ bá ń bẹ̀ níbi tí Adéwọlé Adébáyọ̀ níbi tó ti ń sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ìwà àjogúnbá òní president wa ń hù tó bá máa mú ìwà tiẹ̀ jáde fún wa ìgbà yẹn láti wá mọ̀ lọ́rùn pé àṣì ọmọ Nàìjíríà àṣì a ò tí ì rí nǹkan kan a sì máa rí nǹkan kan out. Ọlọ́mọdé ojú wa rí láburú. Ẹ jẹ́ ká máa gbàdúrà, ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà. Ìbéèrè mi ó dúró sí Atẹnuwíjọ ní ìkànnì Atẹnuwíjọ TV. Ẹ bá mi share program, ẹ like, ẹ comment sí. Iná ò ní tán owó yín títí a ó fi pàdé lórí ètò nígbà míì. Ó dìgbà.